Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé ìjọba Ghana lẹ́jọ́. Ìdí rèé o. Èèyàn mọ́kànlá láti àwọn orílẹ̀-èdè ìwọ̀ oòrùn Áfíríkà tó fi mọ́ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti wá ìjọba orílẹ̀-èdè Ghana lọ sílé ẹjọ́ báyìí lórí ẹ̀sùn pé wọ́n tì wọ́n mọ́lé lọ́nà àìtọ́. Agbẹjọ́rò wọn Oliver Baker Awomawo ṣàlàyé pé àwọn olùpẹ̀jọ́ kò tàpá sí òfin kankan lórílẹ̀-èdè Ghana lẹ́yìn tí orílẹ̀-èdè Amẹ́ríkà lé wọn kúrò lọ́dọ̀ wọn. Síbẹ̀ ṣe ni ìjọba orílẹ̀-èdè Ghana tún tì wọ́n mọ́ ọgbà ẹ̀wọ̀n àwọn ológun wọn lọ́nà àìtọ́. Oliver sọ síwájú pé ìjọba ilẹ̀ Ghana gbọ́dọ̀ gbé àwọn èèyàn ń lọ sí kóòtù kí wọ́n sì sọ ìdí tí wọ́n fi tì wọ́n mọ́lé lòdì sí ìfẹ́ ọkàn wọn. Ṣáájú ni ìjọba ilẹ̀ Ghana ti ṣe àdéhùn láti gba àwọn ọmọ Áfíríkà tí wọ́n bá lé kúrò lórílẹ̀-èdè Amẹ́ríkà. Láìpẹ́ sí ni ààrẹ John Mahama sọ pé àwọn 14 ni wọ́n ti wá sí orílẹ̀-èdè náà. Àmọ́ kò pẹ́ tí mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè lórílẹ̀-èdè náà tún fi sọ pé àwọn èèyàn òun ti padà sílùú wọn, ṣùgbọ́n Oliver sọ pé irọ́ funfun báláwo ni. Ó ní àwọn èèyàn 11 ni wọ́n sì wà nínú ọgbà ẹ̀wọ̀n lórílẹ̀-èdè Ghana. Yàtọ̀ sí bí wọ́n ṣe gbé ìjọba ilẹ̀ Ghana lọ sí kóòtù, àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà 3 àti ti Gambia 2 ni wọ́n tún ti pe ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà lẹ́jọ́ lórí bí wọ́n ṣe lé wọn kúrò níbẹ̀.